wọ́n pe alájà ló ń lọ lóde ẹ̀gbọ́n gbígbó olóríṣà ló ń lọ lóde ẹ̀gbọ́n àjà èmi ọmọ wo ló ń lọ lóde ẹ̀gbọ́n àrò lẹ́nu mi kíkọ́kíkọ́ mo tẹ ẹni òkú mo tẹ ẹ̀fọ́ òkú mo tẹ ìyá ńlá kan tí lọ lálẹ́ lódò bó kú èmi ò mọ̀ bí ò kú èmi ò mọ̀ ìgbésí akọ́lé bí mo lẹ̀ láyé. I don't know the appetite. The stable ladies and gentlemen, my name is Dr. Ifankaleluya. Ani lọ́jọ́ gbogbo. Ẹgbọ́n ọmọ tí gbé lóhùn rédíò lórí ọ̀nà. Kọ̀rọ̀jọ́ pọ̀ ní létí ìfagilé lálẹ́lá inú okòwò ètò ẹ̀mú pàtẹ́ ìtìgbàlẹ̀ ní òkúta. I am only the Assistant General Manager, Fresh 105.3 FM Lagos. Ilé-iṣẹ́ rédíò Yínká Ayéfẹ́lẹ́ tó dá sí ìpínlẹ̀ Èkó. Ọlọ́run ní káwọn náà pẹ̀lú àwọn ènìyàn mi. Àwọn ọ̀rẹ́ wa rí bá àwọn èèyàn pè ní àyà Sọ́jí ọmọ Táyọ̀ ọmọ tó ti báyìí pàdé ojú òní tì. Àkàtì rí òǹkà ìwà Èkìtì kété ìyá Èkìtì dáadéjà ló Èkìtì kété. Àkàtì rí òǹkà ìwà wọ́n gbé mọ́rí lọ́mọ nígbàkigbà mi kẹ́yà máa ń ṣe ìbádọ́mọdé òde mọ̀ máa dúbà gbalagbà o. Lẹ́yìn ilé ẹ̀kọ́ ní ọmọ ọ̀bàlà yíyá jọ ẹ̀kọ́ lẹ́kẹ̀ èrí òun bá tó ṣe kọ́ tà lábọ́ṣe yóò tà lábọ́ṣe táwọn tó tà lábọ́ kókó. Ẹ̀jọ̀ mi ò ní abẹ́tà Yeah, we're here to entertain you, to make you enjoy yourselves. We want to make you laugh. On the bandstand we have the Ààrẹ Ṣínà Àkànní Fuji Scorpido Arúgbó. Àwọn ọ̀gá wa pọ̀ bí o ọ̀gọ́ lórí wà ló máa kọ́ ẹ fún wa. Bọ́dọ̀ ọ̀gọ́ ẹ má rí lóhùn nígbà tó sọ bẹ́ẹ̀ o microphone ló sọ bẹ́ẹ̀ o. Ó ti wọ̀n ayé dáadáa. Bọ̀dọ̀ ọ̀gọ́ lówó ọ̀gọ́ dọ́là ọ̀gá àdúgbò ní ti yìí sàn. Báyọ̀ ọkọ ìlú, Bàmí Tẹ́lifù, God bless you. Bàmí Ayáwó, ojú òní ti Màlúù, God bless all the committee of friends. Tí wọ́n ṣe dáadáa, ẹ sí ìròyìn wáyé tì. Because Arems ọmọ ayé gbogbo àwọn colleagues wa tí wọ́n wà in the house. Bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa, Senator gbogbo pèdèpèdè. Mákindé Fásilé, Bàmí, God bless you sir. Pẹ̀lú ọ̀gá wa ògbóǹtarìgì òṣèré orí ìtàgé Tóyìn Táíwò aládùn tó ń ṣeré tíátà tó fi lórí àwọn bloggers wa àwọn international journalists Kazeem Òòṣà alórí ìníwá ẹtì ọba lọ́la bless you. Ojú tó kúrò bless you. Alex I cite you. Johnson Aláròyé bless you. Tóyìn Alárìíyá ojú òní tiẹ̀. Àwọn gbogbo àwọn tí wọ́n tún wà bẹ̀. Bàbá wa Fẹ́mi àwọn èèyàn Bàmí Rollins àti bàbá wa Sam Aládémọ̀ Bàmí Olúwafẹ́mi Ṣóòmí ṣẹ́rí I want you to know this. That was the school I attended. I attended Government Technical College, about close to 30 years ago. So there is this alumni association, platform group on WhatsApp.